má gbé kúrò ńbẹ̀ tó bá ní kó má gbé kúrò kò yẹ kó gbé kúrò ó yẹ kó mọ̀ pé ohun tó wúlò fún ẹni gbogbo ìwọ ojú tó wò mí yìí àìsàn àìmọ̀dí ayé ò ní gbé bá ọ ọfà tí ń bani tó máa ń ka ọjọ́ lára ẹni láti gbẹ̀mí ẹni nígbà tó yẹ kéèyàn jọ rògo lórúkọ Olúwa kò ní bá ọ gbogbo ojú tó ń wò mí tó sì ń rí iṣẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ohun tí ayé ti parí lórí ọ̀rọ̀ rẹ tí wọ́n ti dá ọjọ́ àti oṣù àti ọdún láti fi mú ẹ̀mí rẹ lọ tàbí láti sọ ẹ̀dẹ̀gun arinlẹ̀ lórúkọ Jésù kò ní bá ọ gbogbo ẹ̀dá tó bá wọ̀ wọn àsọtẹ́lẹ̀ tí mo sọ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń ṣe ẹlòmíràn àkọ́bí ara sí ni ohun tó ṣẹlẹ̀ òmíràn pọ̀ wọn wòlíì tútù dé mo fẹ́ ní àṣírí kan nípa àgbọn omi rẹ̀ ló nílò ẹ gbọ́ mi tí ọ̀fà bá pọ̀ lára a máa di nǹkan míì bí ọ̀fà dẹ̀ bá ti pọ̀ lára àṣàsí ọ̀fà lóríṣiríṣi tó bá ti pọ̀ lára bóyá láti ọmọdé tàbí láti àgbà tó bá ń ka ó máa ka ọjọ́ ni irú rẹ̀ ó máa ń di àìsàn mìíràn ni òun lẹ́ẹ̀fì rí ẹlòmíràn kò sí bóyá fẹ́ dé hospital tí dókítà máa sọ pé lọ ya gbá lọ yàwó lọ ṣe check up lọ ya scanning wọ́n máa rí nǹkan kan sọ wípé àìsàn kan ní ṣe ọ́ ọ̀fà tó bá ti pọ̀ jù lára tí ò bá ti kúrò gbọ́ mi ó máa di nǹkan mìíràn ni wọ́n á dẹ̀ rí nǹkan kan pé wọ́n á ní kinní kan ní í ṣe wọ́n á ní kinní kan cancer ẹnìkan máa ṣàmì kò ní dé bọ̀ gbọ́ mi dáadáa mo fẹ́ jẹ́ kó protect ara rẹ ẹni kókó rẹ̀ yè ló mọ̀ lọ kò dá kéèyàn jìṣẹ́ jìyà kíkú wá pààyàn nígbà tó yẹ kéèyàn jẹ ọ̀rọ̀ lọ bá mi ṣiṣẹ́ yìí gbogbo ẹ̀yin abiyamọ ṣiṣẹ́ ìfọmọ yín ẹ gbọ́ mi tó bá rí ṣe ọdún 3 ló máa fi ṣiṣẹ́ lára àkọ́kọ́ ó máa dènà ọ̀fà ẹlẹ́ẹ̀kejì tí ọ̀fà bá wà lára ó máa kúrò lọ bá mi kẹ́ẹ̀tì àgbẹ̀yọ kan gbé sínú ìrìmọ́júmọ́ lọ gbé ní ìdájí láì tí sọ̀rọ̀ sí ẹnikẹ́ni bá mi ka psalm 2 sí bá mi ka psalm 3 sí bá mi ka psalm 99 sí tó bá ti kà á sí fi 24 parí rẹ̀ ó di 4 tó bá ti ka àwọn nǹkan yìí sí jọ lú jó tóbi dáadáa ó lè já sí kọ́ọ̀pù fún ẹni náà mu tàbí kó mu gbogbo rẹ̀ ṣó wá rí àgbọn yẹn jọ nítorí Ọlọ́run kò ń ṣe àgbọn jíjẹ àìdá kó lọ jù sí koríta tàbí kó jù sódò tàbí kó fi ṣe sàárà fáwọn oníbàárà ìwọ̀n jẹ́ kó jẹ́ àgbọn tó dára tó sì lóminú tó bá ti rí ṣe anything náà fà kò ní wo ara rẹ̀ mo fún ọ ó pé nìyẹn àṣírí wòlíì nìyẹn mo wá fọlọ́run bẹ̀ bá mi ṣí ẹ̀rẹ̀ fáwọn èèyàn 7 kí wọ́n lọ gbìyànjú kí wọ́n lọ dánṣẹ́ yìí wò nítorí iṣẹ́ tó ní agbára mo fún ẹ láì gbogbo lọ́wọ́ rẹ ni ohun tẹ́lẹ̀ mìíràn máa gba almost 200,000 lọ́wọ́ ẹ ni mo fún ẹ lọ́fẹ̀ẹ́ yìí gbọ́ mi tó bá wá rí ṣe wọ́n kọ́kọ́ wo ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wò gbẹ́ tí wàá yà wo ìtọ̀ tí wàá tọ̀ àṣírí ni àṣírí wà àṣírí mímọ́ wà gbogbo ẹ̀ náà kan ni ewé àtegbò omi àgbọn ti yanjú rẹ̀ bí èèyàn bá wá gbìyànjú tó bá wá rí ṣe láàrin oṣù kan tó rí ṣe lẹ́ẹ̀mẹ́ta gbọ́ mi o bí èèyàn bá sáré kọ ẹ́ ó fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ ni orúkọ mi náà ni wòlíì Michael Ajayi ẹ̀rí gbé mi fún wọn tó fẹ́ pè mí 07016014790 WhatsApp number mi náà yẹn tàbí 08108778741 God bless you má gbàgbé Shiloh service wa ní every Wednesday a máa ń ṣe free consultation yẹn ìṣọ́ náà fẹ́ wà á dẹ́ gbàdúrà ogun ayé rẹ̀ àṣẹ ní Ṣàngó Ọ̀tà ìjókòó bí nọ́mbà yẹn náà ni kò pè láti fi gba àdírẹ́sì WhatsApp wa náà yẹn lórúkọ Jésù ò ní dẹrù àrùká o I love you.